Mo kí gbogbo ọmọ Odùduwà lápapọ̀, mo kí ẹ̀yin ìyá wa àti ẹ̀yin mọ́mì wa. Ó láwọn àkíyèsí kan tí mo fẹ́ kí àwọn èèyàn fojú sí. Mo fẹ́ pe àwọn àkíyèsí àwọn youth wa, àwọn student wa, àwọn ọmọ university. Mo rí pé wọ́n fi a lot of effort sí ọ̀rọ̀ Yorùbá nation yìí, especially àwọn tó ń ṣiṣẹ́ ọ̀kadà, àwọn ọlọ́kadà, àwọn student, àwọn gbogbo àwọn tá a jẹ́ youth lápapọ̀. Mo rí pé a fi a lot of effort, in fact kò mí tí rí effort àwọn youth lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, because àwa gan ni future ọjọ́ ọ̀la. Tí a bá rí kinní yìí gbà, àwa gangan ni àwa ni a máa jẹ àǹfààní ẹ̀ jù. So mi wá mọ why tó fi jẹ́ pé àwọn tó jẹ́ youth, because gbogbo everybody tèmi ń rí tí wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá nation, everybody, àwọn àgbàlagbà ni wọ́n náà really ń ṣiṣẹ́ takuntakun. Gbogbo àwọn tí mò ń rí gan ní orí social media, everybody all over the world tí mò ń rí, àwọn àgbàlagbà náà ń sọ̀rọ̀ ní social media tó ń tẹra mọ́ kínní. Àwa tá a jẹ́ youth tó yẹ pé àwa gan a ní agbára láti lè ṣe iṣẹ́ takuntakun lérí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Mi mọ àwọn no. Àwa tá a bá jẹ́ youth tá a jẹ́ ọmọ Yorùbá nínú Nàìjíríà tí a ti sọ̀rọ̀, that means pé ìyà ti mọ́ wa lára nìyẹn o. So that means pé ẹlòmíì gan ti rò pé òun ò lè ṣoríire mọ́, especially àwọn tó ń ṣe ọ̀kadà tẹ́ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ mọ nǹkan tí ẹgbẹ́ yín lè gbé ṣe tí ìlú bá dáa. Tó yẹ pé ọ̀kadà tẹ́ ẹ tún ṣe yẹn pẹ̀lú ìyà tó ń jẹ yín yẹn, ẹ tún fi ń tẹ̀lé àwọn government, àwọn governor, àwọn whatever tí wọ́n tún fẹ́ di ìbò for 2023, ẹ tún fi ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹlòmíì ìyà ti mọ́ lára gan o. Ẹlòmíì ó ti wò ó pé òun ò lè ṣoríire mọ́, because no. Àwa youth tá a jẹ́ ọmọ Yorùbá tá a ń bára dáadáa káàkiri nínú Nàìjíríà.